ìwà gbọ́ngbọ́n lẹ̀sìn èèyàn tí ò níwà ó ṣíwájú kò lè lẹ́sìn ọkàn. wọ́n bá pè èèyàn lámàlúwà bí ó ìwà láṣẹ dẹ́dẹ́ kàtó gbàgbà kò lè sí béèyàn mọ olúwa bí. ọmọ tí wọ́n bí tọ́tọ́ tó mẹ́kọ̀ọ́ tó mú wáyọ̀. bírú wọn bá rìn láwùjọ wọ́n ṣe ṣá pàtàkì ó lè máa rí. nọ́sà ọ̀ma ṣe mọ́ta. ìwà ni wọ́n fi hùwà o. ìwà ni wọ́n fi hùwà o. Musa torí pé yọmọ olúwa bí. gbogbo wa wá kí ẹ wípé kú oríire. ìbẹ̀rẹ̀ ayé ẹ̀dá o tó bá ti tó gbogbo ayé táyé ti pèsè lọ́wọ́ tó bá jọmọ ọkùnrin àgbẹ̀ kọ́ lọ́la àníkàkùnrin kọ́ lọ́la àbí tó bá jọ rìnrìn àsìrè kankan kí wọ́n má bàjẹ́ o. kó tètè máa gbé ìgbé àlàáfíà o. ọmọkùnrin tó bá dáa àáfíà tó bá láyé nílé kó tó máa bímọ ìwà lọ́mọ wọn máa kọ́ lọ́wọ́ bàbá pẹ̀lú màmá ẹ̀. Olúṣèyí ọmọ Tinubu ó fowó ránṣẹ́ òun náà bí báńkì ẹ̀ ló sá wọn lábí married life. Vice President Federal Republic Kashim Shettima ó fowó ránṣẹ́ òun pẹ̀lú ìyàwó ẹ̀ ló sá. Fíra pátápátá wọ́n lábá ẹ̀yọ̀ o. Látòrí ADC kábíyèsí ọbẹ̀ lẹ́mọ̀nà àti Wàsásí wọ́n fowó ránṣẹ́ wọ́n ní congratulations Chief of Staff. Ó fowó ránṣẹ́ wọ́n ti sàlámàtì o. Aliakim ọmọ adájọ́ ẹ̀gbà ọmọ tó kù wọ́n lá òun náà fowó ránṣẹ́ ó ní congratulations ọ̀tọ̀sá. Yínká ọmọ jẹ́ mi fúyà mi. Àti Barrister láàbí o. Àyùbá Kúdí ikú tó ń gbowó dọ́là ní gbogbo alówó ẹ̀ṣẹ̀ má rẹ̀ ṣe màlúù méjì gbogbo sọ́ọ́nì
gbogbo wọn náà fòun ránṣẹ́ nínú fìlà pátápátá. Especially Zakale Deji. Deji de Labu. Ọ̀gá pátápátá. NRS. Oniki Naukiye. Musa, congratulations ọkọ ìyàwó. Dayọ̀ ọmọ ìyá ní wúrà mi o. Òun náà ó pè mí bí ṣe débi. Ó láwọn ti dúró kí program tó kọ́ mi. Ọ̀gá fẹ́ travel kórè airport. Òun náà fún ránṣẹ́ ó ní kí n bá kí ẹ. Congratulations. Ọmọ adájọ́ àgbà ó fòun ránṣẹ́ aláṣẹ NCC òun náà ní kí ẹ ó ní congratulations. Nasa Sunday Moses mi bí oṣù kan nìyẹn ti ń palẹ̀ mọ́ mo bá pẹ́ mi. Aláàjì ṣe gbàgbé létí lọ́sà. Ìgbà mo wà ní Canada, Sunday Moses mi. Ìṣẹ́jú Àyìndé ló ń pè mí o. Bàbá ìgbà wo lè máa padà wálé? Ṣé gbàgbé lọ́sà? Sunday adájọ́ ọjọ́ pé adóṣù ó kò. Ọjọ́ náà ló kò yí ó bá gbogbo aláyé Sunday okú àdúró tì í. Àbíjáde Dámilọ́lá máa wọlé o. Adájọ́ àgbà ti sọ̀rọ̀ ní Nàìjíríà. Ó ní bá a bá papọ̀ àwọn lọ́yà, a bá pè wọ́n ní barista sí o. Ó là lè sọ pé lágbájá square. Àìgbédèyé láìmọye èèyàn. Ṣe mistake Àyìndé wọ́n tẹ̀ ti correct gbogbo wa ẹ jẹ́ ká gba correction adájọ́ àgbà pátápátá ní Nàìjíríà ó ní bàbá máa pa wọn lọ́yà ó ní ká má dá réèmí wọn ká má kó wọn ní barista bó o bá fẹ́ solicitor bó o fẹ́ esquire. Wọ́n ní báyìí síta o. Fẹ́mi Àyìndé o, Kàbírù máa wọlé o. Ọmọdé Ṣàbọ́lá ọgọ́jì máa wọlé. Àbúrò Dámilọ́lá Bàsíràtù. Musa, gbogbo wa ló ń kí ẹ, congratulations Àyìndé. Ó lè ṣí bàrà bí o.
Sọ̀yà Akíntúndé. Honorable Ọjọ́mọ Táíwò. Honorable Dr. Mọ̀sún Tìjàní. Honorable Minister for Communication. Ó ní kí ẹ lọ́sà congratulations. Khalid Suleiman ní Chairman EVC. Òun náà ní kí ẹ Kọ́láwọlé Ṣìnà. Head the Sahara Group. Gbogbo wọn lọ fún ránṣẹ́ Dr. Olúṣọlá Olúsì. Head the CEO Bank of Industry. Honorable Ṣẹ́gun Dada. Ọ̀túnba Fẹ́mi Israel ní Prince Daud David. Prince Dr. Adérẹ̀mí. Ọmọ ọba onífẹ̀ẹ́ ní. Àìdúró kí wọ́n nífẹ̀ẹ́. Adérẹ̀mí o. Adérẹ̀mí o. Àìdúró kí wọ́n nífẹ̀ẹ́. Àìbẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òye lọ́dọ̀. Ẹni bá dúró kí wọ́n nífẹ̀ẹ́ yẹn. Nínú ìwé ìwọ̀ra náà fi rú wọn ṣe. Mọ́sá ó ní kí ẹ congratulations. Dr. Túndé Ọmọrẹ̀mẹ́ SSA to the president. Ó ní kí n bá kí ẹ Mọ́sá congratulations. Dáre ọmọ jẹ́ pé SSA to the president. Swagger ó ní kí ẹ Dáre Swagger fìlà ó ní congratulations. Congratulations, àwọn ìyáàjì ọba kò so. Ẹ̀jẹ̀ máa jẹ̀dọ̀kú má fi yọ̀ sí. Bí ó wọ ní odò, ariwo ata. Bí ó gòkè odò, ariwo aṣọ. Ẹ̀kọ́ dúkọ̀ so àyànrọ̀ iná. Ẹ bá mi kọ́ dúkọ̀ so àyànrọ̀ iná. Ẹ̀kọ́
ṣọmọ kékeré tiẹ̀. Abiyamọ tó tọ́ kò ní méjì tó máa ń fẹ́ jọlá fi àfọmọ́. Wọ́n wà ní sunkún lórí ọmọ náà lórí iná sábì. Musa pẹ̀lú Jùlíà àwọn méjèèjì dọ̀mọ́ lọ́wọ́ ẹ̀. Títí lọ́la ti yẹ́yẹ́ o. Ìyá Musa torí ẹ̀dọ́ ṣe ṣọmọ kẹ̀kẹ́ o. Ti yẹ́yẹ́. Iṣu ọmọ bá jìnnà títí wọ́n bá ṣe jọ ẹ lẹ́nu. Ilé ọmọ bá wọlé ó ṣe ju ẹ nìyẹn o. Torí ẹ̀dọ́ ṣe ṣọmọ kẹ̀kẹ́. Ẹni láṣẹ ìyàwó lọ sá. Ẹni láṣẹ ìyàwó lọ sá. Wọ́n pẹ̀lú Jùlíà ọmọ àṣẹ mọ́tò. Congratulations oríire. Ọmọ àṣẹ mọ́tò mi, àṣẹ mọ́tò mi. Ibi ni ara kò tayọ̀, àṣẹ mọ́tò mi. Ibi ni ara kò tayọ̀, àṣẹ mọ́tò mi. Ọ̀pẹ̀ ìyàwó ẹ̀ congratulations àǹdẹ̀. Wọ́n sá ọ kí ẹ congratulations. Ọ̀gájúmọ̀
Yeah.
kí mọ́rẹ́ ní. Mọ́rẹ́ ní ilé ẹ̀fẹ́. Títí lọ́lá Mọ́súnmọ́lá. Èmi là ń ṣe ẹgbẹ́ ìyàwó ọmọ sẹ́mọ̀tà mi. Ọkọ̀ Juliet mi. Títí lọ́lá. Oníyàwó òun. Ọlọ́mọ ẹ̀mí. Ọmọ ẹ̀mí ní Juliet ló jẹ́. Okay now. Orúkọ ẹ̀dọ́. Mọ́súnmọ́lá, ikú ẹ̀mí gbọmọ náà láàárọ̀ ẹ̀. Adùnrí ọdí gbọmọ ẹ̀ lọ́wọ́. Láìpẹ́, wàá gbẹ̀gbẹ̀ ìjọ lórí wọn. Àdúrà ẹ̀ kì í pa Mọ́súnmọ́lá. Bàbá ẹ̀ lọ́sà. Ẹni ọlọ́wọ́ bàbá dùn nínú. Ó yẹ kó máa dúpẹ́ kò ní ayọ̀ títí. Òkè ẹ̀ Mọ́súnmọ́lá. Ọmọ nífẹ̀ẹ́ àbúrò ọmọ dábẹ́ owó rẹ̀ mọ́. Ọmọ ṣíta bí ilé kó bí. Ibi rẹ̀ ò ṣe kó owó rẹ̀ Mọ́súnmọ́lá. Wọ́n bá jẹ́ bẹ́ẹ̀, ọmọ ìlú Adémi láàbẹ̀. Ọlọ́mọdé ìjú náà yóò ṣe Mọ́súnmọ́lá. Ìyá ọkọ òkú oríire ti yẹ wọ́n. Ayatalaru mi, ayatashawe kò sí bá mi. Òkú àìkú ti Mọ́súnmọ́lá. Mo dúpẹ́ ọlá, wà á gbàdọ̀ ọdún rẹ̀ fáwọn ọmọ tiẹ̀. Ayatashawe. Ayaba mi alamu bini, dosi pasha we. Ayaba mi alamu bini, dosi pasha we. Oku àdúró tí Mọ́súnmọ́lá, màmá ẹ̀ lọ sọ, ó ní báwo kí ẹ o, kò dúpẹ́ pasha we. Gbogbo ẹgbẹ́ wa ní ìyára ti gbé eré ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní fàájì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní kọ́ńtàmẹ́ àtúwọ̀ṣe àtàkà àti àlọ́dọ̀ bí kéwàá ní ọtí ilé tí wọ́n ṣe tán. Adéọlá Olúwatọ́sùn oníkí ń bá òun kí Mọ́súnmọ́lá. Dr. Hero Kẹ́bẹ́nsì, oníbàwọ̀ kí
nísinsìnyí ẹ̀rọ ìkádẹ́sì onígbà òkì Ọ̀ṣunmọ́lá Adéọlá Fálóyè oníkìkì Ọ̀ṣunmọ́lá. Ọmọdé mi kì í ẹbí ọlọ́bì Fálóyè Olúwatóyìn Franka kì í Ọ̀ṣunmọ́lá. Tóbi Fáṣọlá oníkìkì pẹ̀lú tọ́pẹ́ ìdọ̀káyé wọ́n lọ kúrò ní ilé ìyá ọkọ. Mo ní kájú mi òkì, Adádé ọ̀la mi òkì. Mo dúpẹ́ ọ̀la, mo dúpẹ́ ọ̀la. Aya Johnson Fáṣọlá mo dúpẹ́ ọ̀la. Aya Bàbí ọlọ́run bàbẹ̀ ọlọ́run bàbá. Mo dúpẹ́ ọ̀la wá ṣẹ́kù ẹ̀fọ́ mo dúpẹ́ ọ̀la. Àtàwọn ọmọ bàbá nínú àlàáfíà.
Olùwàjẹ́ ìfẹ́ mẹ́rin Adéọlá mi máa lè òyìnbó mi ìgbésẹ̀ Adéolú Adésì ní kí ẹ Adéọlá. Wọ́n lè fẹ́ ṣe máa lọ nílé bàbá. Wọ́n lè fẹ́ ṣe máa lọ nílé bàbá. Wọ́n lè kú oríire Oṣùmọ́lá. Wọ́n ní sunkún lórí ọmọ. Ẹ̀ka ló ń sáré. Finance decision pẹ̀lú ọlọ́wọ́ ọba. Joy baby, Julia Kari, Natasha Lee, Akuanu Loti Akosa, Mama Tere, Odome, Odome Ademelade, Osu, Odesu Lori Gogomo. Olóòkú oríire, gbogbo wa ló pẹ́ ọ̀rọ̀ ìdúpẹ́. Lórí ẹgbẹ́ ṣe máa lò ní lẹ́nu bàbá. Lórí ẹgbẹ́ ṣe máa yọ ní lẹ́nu bàbá. Lórí ẹgbẹ́ ṣe máa yọ ní lẹ́nu bàbá. Ọ̀nà mi jẹ́ mi o, ó tún sẹ́kọ̀ọ́ mi lẹ́nu o. Lórí ẹ̀rọ. Olha o que eu ẹni bá tó nílé yàn tó bá tó nílé dúpẹ́ kí ẹ sì jẹ́ ti ẹni ẹ bá ká bẹ̀ sínú ṣàkó ẹni. Yóò bá sọ̀pẹ̀ ní bàbá ta ló máa jẹ́. Thank you.
President General, Republic of Nigeria, àti Fọ́sibẹ́lì, olùdókòwò Tinubu, wọ́n fẹ́ wọ́n ṣe wọ́n lọ́kọ̀ bíbí nínú ọ̀sá, happy married life. Wọ́n lé ọmọ orí gidi, tó bá ti tẹ pápọ́ṣẹ́. Wọ́n níyàwó, wọ́n náà máa bímọ. Torí pé ọ̀ṣọ́mọ gidi ní gbogbo wa ṣe é. Kábíyèsí ẹlẹ́mọ̀nà, ọ̀gá lórí òkú, ọ̀gá ẹlẹ́mọ̀nà, ó fowó ṣá, APC, ó ní kí máa kí ẹ. Ọmọ Fàṣásí, ó ní ọ̀fọ̀ ṣẹ́, ó ní máa kí ẹ. Yeah.